Ẹ káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí orí ètò Jí Òwúrọ̀. Òun náà ni a ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tá a ti ń gbádùn Ọlọ́run, tí a ti ń gba ìtọ́sọ́nà nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ní báyìí, a tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ Ọlọ́run náà ni nígbà tí àwọn màmá wa, Pastor Mrs. V.O. Oketola, tí wọ́n jẹ́ General Overseer at the Garden of Deliverance Prayer Ministry tó wà ní nọ́mbà 11 Adoni Okanlawon Street, Ọbẹ̀ bus stop crossing Àgbàdo station. Wọ́n ti ṣetán láti fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa fún tòní. Òtítọ́ ni ọ̀rọ̀ náà. Ẹ káàbọ̀ sórí ètò Jí Òwúrọ̀. Ògo ni fún orúkọ Olúwa ní òkè ọ̀run. Hallelujah. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó tún tọ́ wa títí di àkókò yìí. Ní àkọ́kọ́, ẹ jẹ́ ká gbàdúrà. Orúkọ Jésù. Àmín. Ayérayé gba ọpẹ́ wa. Àmín. Ọba tó dá wa sí tó ṣàánú fún wa, Olúwa gba ọpẹ́ wa. Àmín. Ọba tí ò jẹ́ orí wa ó dàrú, ẹ jẹ́ ká ya wèrè, ẹ jẹ́ ká wọ́ ọmọ tí, Olúwa gba ọpẹ́ wa. Àmín. Ẹrù tàbí amọ̀ kì í tú, ẹ jẹ́ kán gbedele wa, Olúwa gba ọpẹ́ wa. Àmín. Ọlọ́run bí ọ̀rọ̀ rẹ ṣe ń jáde, Olúwa jẹ́ tẹ̀lé. Àmín. Ọ̀rọ̀ náà kó já ìdè, Àmín. kó tú ìdè. Àmín. A ó máa dúpẹ́. Àmín. Jésù agbára wa. Àmín. Ní òní, ohun tí Olúwa fi rán wa sí gbogbo ẹ̀yin ènìyàn tó ń gbọ́ mi jákèjádò àgbáyé. Mo pè àkọlé ọ̀rọ̀ náà ní òtítọ́ ni ọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ tí mò ń sọ ni pé agbára wà nínú ọ̀rọ̀ rẹ̀. Òtítọ́ ni, kò sí rọ́ńbẹ̀, kò dẹ̀ sékè. Bí ó ṣe ṣẹlẹ̀ láyé àtijọ́, bẹ́ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ ní àkókò yìí. Ohun tí mò ń sọ ní èní, mò ń sọ̀rọ̀ ìgbàlà Ọlọ́run fún ọ. Ẹni tó wá sáyé tí ò ní Jésù, ó wá sáyé lásán ni o. Kò bá bẹ́tà kó má wá sáyé wípé kó wá sáyé kó má rí ìgbàlà lọ. O ní láti ní ìgbàlà ọkàn rẹ. Ìgbàlà oríṣi méjì ló wà. A bá rí ẹni tó lásídẹ̀ǹtì àbẹ́ ẹni tó kó sí kànga, tó bá rẹ́ni yọ jáde, orí ìgbàlà ti ara. Ṣùgbọ́n ní ìgbà tá a bá fayé yìí sílẹ̀, ìgbàlà ti ẹ̀mí, òun ni mò ń bẹ sọ lórí ẹ̀. Ọjọ́ ayé dẹ̀ ń lọ, o ní láti gba Jésù sínú ayé ẹ. Ẹ ò bá gba Jésù, gbogbo ohun gbogbo tó o ní kò sí nǹkan kan tó já sí. Ẹ jẹ́ ká wo Iṣẹ́ àwọn Àpọ́sítélì orí 16:30. Ó sì mú wọn jáde. Bẹ́ẹ̀ni. Ó ní, alàgbà, kí ni kí èmi kí ó ṣe Bẹ́ẹ̀ni. kí n lè là? Bẹ́ẹ̀ni. Wọ́n sì wí fún un pé, Bẹ́ẹ̀ni. gba Jésù Kristi Olúwa gbọ́, a ó sì gbà ọ́ là, ìwọ àti àwọn ará ilé rẹ pẹ̀lú. Ọ̀rọ̀ náà Pọ́ọ̀lù ló jáde sí. Ó ní àwọn ará túbú nígbà tí Ọlọ́run ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu nínú ayé Pọ́ọ̀lù. Wọ́n wá wò wípé iṣẹ́ ńlá leléyìí o, àrírú eléyìí rí o, kí ni ká ṣe? Ó wá ní ohun tẹ́ ẹ máa ṣe ni pé ẹ gba Jésù Kristi sínú ayé yín. Ìgbésí ayé tẹ́ ń lò yẹn ò bá tọlọ́run mu. Ẹ gbà àti wọ́ àti ará ilé rẹ̀. Ẹ gba Jésù sínú ayé yín. Ohun tí mo wá ń bẹ sọ lónìí ni pé ọjọ́ ayé ń lọ, ìkẹyìn ayé dé tán. Gba Jésù sínú ayé ẹ, ìwọ àti ọmọ ẹ. Gbogbo nǹkan tí ó wà nínú ayé yìí, kì í ṣe gbogbo ẹ̀ náà ni ó jẹ́ ló lọ títí. Òpin máa dé bá. Òpin wà nínú ayé ènìyàn. Òpin wà nínú ohun gbogbo. Ṣùgbọ́n òpin ò sí lọ́dọ̀ Ọlọ́run. Jésù Kristi ló ní ọ̀nà àti òtítọ́, òun ló lè fà ẹ́ délé. Gbà á sínú ayé ẹ, òun ló lè ràn ẹ́ lọ́wọ́. A fẹ́ lówó, a fẹ́ bímọ, ènì nìyẹn. Jésù Kristi ní àkọ́kọ́ tó gbọ́dọ̀ sí nínú ayé ẹ. Mo fẹ́ ra mọ́tò, Olúwa máa fi kún un. Ṣùgbọ́n Jésù Kristi ìgbàlà ọkàn rẹ, ó ṣe kókó ní iwájú Ọlọ́run. Ẹ jẹ́ ká wo nǹkan tí ìwé ìfihàn wí, orí 3 ẹsẹ̀ 20. Kíyèsí, mo dúró ní ẹnu ilẹ̀kùn, Bẹ́ẹ̀ni. mo sì ń kànkùn. Bẹ́ẹ̀ni. Bí ẹnikẹ́ni bá gbọ́ ohùn mi, Bẹ́ẹ̀ni. tí ó sì ṣílẹ̀kùn, Bẹ́ẹ̀ni. èmi ó sì wọlé tọ̀ wá, Bẹ́ẹ̀ni. èmi ó sì máa bá a Oh jẹun God. àti òun pẹ̀lú mi. Ó lọ. Jésù Kristi ń bá ẹ sọ̀rọ̀ níbí báyìí. Ó ní òun dúró lẹ́nu ilẹ̀kùn ọkàn rẹ. Ó kanlẹ̀kùn bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Ó ní kó gba òun sínú inú ayé ẹ ní odidi. Ó lóun kanlẹ̀kùn ọkàn ẹ. Ó ní tí o bá gbà òun láyè, òun á dúró tì ẹ́, òun á máa bẹ́ ẹ gbé. Ohun tó ò níyẹn, ó lóun á pèsè fún ẹ. Ṣùgbọ́n o gbọ́dọ̀ ní Jésù. Ó lóun kanlẹ̀kùn. Ẹni bá kanlẹ̀kùn, ó fẹ́ wọlé ni. Ẹni tí ò bá kanlẹ̀kùn kò wọlé o. Á dúró pa síbẹ̀ ni. Ìyẹn ni pé ohun tí mo bá wá bí nìsín, Jésù ń kanlẹ̀kùn ọkàn ẹ. Ó sọ yí pé kó o gbà òun sínú ayé ẹ. Eléyìí ò kì í ṣẹ̀sìn. Ó ń sọ fún ẹ ní gbogbo ìgbà yìí pé ọ̀rọ̀ yìí ó jẹ́ ọ̀rọ̀ agbára. Ó sì jẹ́ òtítọ́. Ó sì jẹ́ ọ̀rọ̀ tó ní agbára. Kò sí ohun tọ́lọ́run dẹ̀ sọ tí ò ṣe. Alágbára ni Ọlọ́run. Má kó ayé máyà mọ́. Bíntín láyé. Má kó ayé máyà mọ́. Jésù ni kó o gbà. Ìjọ òtítọ́ ṣì wà láyé o. Bá sọ pé gbogbo wọn ni 419.
o ò bá ti sọ bẹ́ẹ̀ o ò nọ́run lọ ìjọ kan wà fàyè yìí sílẹ̀ àbọ̀ ní kálukú ṣe ó wá lẹ́yọ kọ̀ọ̀kan ni ọlọ́run dà wá sáyé nígbà bá yá tún máa dà wá padà níṣe ni kó o fi Jésù sí ọ̀rẹ́ ẹ ó kọlẹ̀kùn ọkàn ẹ báyìí o níṣe ni kó o ṣílẹ̀kùn kó o jẹ́ kó jókòó síbẹ̀ kẹ́ẹ̀jọ máa jẹun kẹ́ẹ̀jọ máa gbé nítorí pé Jésù ni Olúwa gbà á sínú ayé ẹ èmi ò kì í ṣe kìrìsìtẹ́nì ọmọ mùsùlùmí ni mí ṣùgbọ́n nígbà tí Jésù dé ó dé gidi ó dẹ̀ dé nìyẹn gbogbo ayé àwọn èèyàn ló tún ṣe Ọlọ́run ṣe miracle nínú ayé tèmi o nínú alánà ẹni tó jẹ́ age of 51 ó sì bímọ ó bímọ ní àná yìí ijó la fi gbogbo ayé wa jó wípé Ọlọ́run sì ń dábìrà báyìí ó ń dábìrà bíi tàtijọ́ eléyìí ò ṣe pé irọ́ o tó bá dé ṣọ́ọ̀ṣì tiwa bí wọ́n ṣe fún ẹ ládírẹ́sì yẹn wàá gbókìkí ayọ̀ ń bẹ̀ nítorí náà Jésù yìí àtayé ṣe ni kò sí nǹkan kan nínú ayé gba Jésù sínú ayé rẹ ayé ọtí tó ń mu kò lè ràn ẹ́ lọ́wọ́ obìnrin tó ń gbé kiri kò lè ràn ẹ́ lọ́wọ́ àìsàn ló máa kó gbogbo ìgbésí ayé rádaràdà tó ń gbé kiri yẹn mú kúrò gba Jésù sínú ayé ẹ bó o bá ṣe aṣẹ́wó títí o fúnra rẹ ló máa parẹ́ o ò dẹ̀ lè dọ́run o ò lè bá tẹ́ḿpìlì Ọlọ́run jẹ́ o sọ pé o fẹ́ dọ́run Jésù Kristi ni Ọlọ́run tó lè mú wa dé ọ̀dọ̀ Ọlọ́run òun ní ọ̀nà òtítọ́ àti ìyè ó kànlẹ̀kùn ọkàn ẹ báyìí ṣe ni kò jẹ́ kó wọlé sínú ọkàn ẹ ọ̀rọ̀ yìí ó jẹ́ ọ̀rọ̀ ìyè òtítọ́ dẹ̀ ni. Ẹ jẹ́ ká wo ìwé Róòmù ká parí orí 10 ẹsẹ̀ 17. Ǹjẹ́ nípa gbígbọ́ ni ìgbàgbọ́ ti wá àti gbígbọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ̀yin èèyàn mi o ti gbọ́ báyìí o develop gbàgbọ́ sínú ayé ẹ̀ o ti gbọ́ o ò lè sọ pé o gbọ́ kó o bá lè gbọ́ wọ́n ṣe rán mi wá bí kí n lè sọ fún ẹ wọ́n ní kí n kéde Jésù fún ẹ gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ipa gbígbọ́ òun ni ìgbàgbọ́ ti ń wá àní gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ìwọ èèyàn tó ń gbọ́ mi báyìí gbìyànjú láti gba Jésù gbìyànjú láti ṣàwárí ẹ̀ gbìyànjú láti wádìí òtítọ́ rí gbìyànjú láti fara rẹ jì kó o bá lè mọ Jésù kó o lè jèrè ẹ̀ kí gbogbo ohun tó ń wá yẹn mo tó fẹ́ ra mọ́tò mo fẹ́ bímọ mo fẹ́ ṣe yìí yára ni o tó o bá kú tán kò sí nǹkan kan o ò lè rọ́mọ mọ́ wọ́n á lọ wégèlè ni wọ́n á máa lánàá ìyá fọmọ́lẹ̀ bàbá fọmọ́lẹ̀ so ibi tó ń dojúkọ o ò mọ bẹ̀ ṣe ni kò gba Jésù sínú ayé ẹ̀ Olúwa yóò ràn wá lọ́wọ́ ẹni tí ò bá ní Jésù bí ò bá wá sáyé ó bẹ́tà fún jọ ọ̀rẹ́ mi màmá mi ọmọ mi àbúrò mi Jésù Kristi ni mo mú wá lónìí ìgbàlà ọkàn rẹ ó ṣe kókó níwájú Ọlọ́run ìgbàlà láìsí ìgbàlà kò sí ọ̀run o Jésù dẹ̀ ní ọ̀nà òtítọ́ àti ìyè nítorí náà gba Jésù sínú ayé rẹ kí ayé rẹ kó lè nítumọ̀ kí ọ̀run rẹ kó lè nítumọ̀ Olúwa yóò ràn wá lọ́wọ́. Àmín lórúkọ Jésù. Ní àkókò yìí mo fẹ́ fi àkókò yìí sọ fún ẹ tí o bá fẹ́ wá sínú ìpàdé tí máa ń ṣe ní ọjọ́ Àlàmísì ọjọ́ Thursday ìpàdé náà wà á pè ní ìròyìn ayọ̀ tó bá ti dé ọbẹ̀ bus stop wà á rí ilé epo báyìí wà á dẹ̀ rí sábọ̀dù mi tán fi fọ́tò sí gbọ́yàbẹ̀ àwa nìkan ṣoṣo ní ṣọ́ọ̀ṣì tó bá ń bẹ pẹ̀tẹ́sì wọ́n yà gbélébùú sí báyìí wọ́bẹ̀ wà á ráàánú Ọlọ́run lẹ́yìn náà ìparí oṣù a máa ń kó gbogbo ènìyàn lọ sórí òkè wa orí òkè yẹn tó bá ti dé Ifọ̀ ìwọ sọdá o sọ pé òun lọ sí orí òkè agbára Ọlọ́run ò yí padà ní abúlé ọ̀pọ̀ wà bá Jésù pàdé kò sẹ́ni tó débẹ̀ tí ayé ẹ̀ rí bákan náà Olúwa yóò ràn wá lọ́wọ́. Àmín lórúkọ Jésù gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ pe àwọn màmá wa sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nọ́mbà wọn rèé 0807 454 5686 0807 454 686. Lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ kí n gbàdúrà ọ̀rọ̀ Ọlọ́run tó ń gbọ́ yìí Olúwa kó yẹ kó ṣèso rẹ̀ olùkọ́ ń kọ́ etí ṣùgbọ́n Ọlọ́run kọ́ ọkàn Olúwa kó kọ́ wa bàbá tó dẹ̀ ń sponsor irúṣẹ́ ìránṣẹ́ Olúwa kó gbàdúrà fún àgbà wọn yóò dalẹ̀ gbogbo ibi tí àwọn ọmọ wọn wà lórúkọ Jésù Olúwa kó dáàbò bò wọn lórúkọ Jésù iṣẹ́ ìránṣẹ́ tẹgbẹ́ dání kò ní bọ́ lọ́wọ́ yín ògo ni fún orúkọ Olúwa gbogbo àwa náà ta dẹ̀ wà nínú studio Olúwa kó gbàdúrà fún wa kò ní fòbí túwárì sọ́jọ́ fún wa a ó máa dúpẹ́ ògo ni fún orúkọ Olúwa Jésù Kristi agbára wa. Àmín lórúkọ Jésù. Tó ẹ̀yin ará ilé ètò Ijó Òwúrọ̀ ń tẹ̀síwájú bẹ́ẹ̀ ni a tún gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lórí ètò yìí lẹ́ẹ̀kan sí i.